èmi kì yóò ṣaláìní ọmú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ọmú mi lọ sí àomi dídákẹ́ rọ́rọ́ ó ń tu ọkàn mi lára ó mú mi lọ sípò òdòdó rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjijì ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá mi gbogbo ìwọ dà òróró lé mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú báyìí náà ní ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo èmi ó sì mọ gbélé olúwa láé àti láéláé àmín. ìbà 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 olódùmarè ọlọ́run àgbà ọba tá a wọ́jọ́ orí rẹ̀ tá ò rí kà ọlọ́run àgbà tó pàǹtẹ̀tẹ̀ iṣẹ́ mọ̀ tí ò jábọ́ ó fìdí ayé sọlẹ̀ sórí omi kò sì lè yí rárá arúgbó ojú àdàgbà mọ́ tẹ̀pá àdàgbà mọ́ lo gíláàsì ní bàbá mi létí ọ̀fẹ́ ọba tó ti wà káyé tó wà olódùmarè tó wà nígbà táyé ń bẹ bàbá mi àgbà tí ọmọ wà nígbà táyé ò ní sí mọ́ ìbàrẹ̀ mẹ̀ṣáyà lẹ́yìn olódùmarè kò tún ṣẹlòmíì olódùmarè náà lọ́ba tó tún kàn lẹ́yìn ọlọ́run náà ni gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo mo kí gbogbo yín àṣàlámù àlékún mo kí gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo àlàáfíà fún yín o gbogbo ẹ̀yin ẹlẹ́sìn baba ńlá baba wa mo kí yín àbọ̀rúbọyè gbogbo ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá kò tó òdìrẹ pátápátá gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ wà ní gbogbo ilẹ̀ adúláwọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà jákèjádò gbogbo àgbáyé ẹ ń bá kọ̀ tí òkìní kò lé ó ti pàdánù káàbọ̀ kò kàn mọ̀ ni mo kí gbogbo yín o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ajálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ́ bá wà lápá ibi tẹ́ wà níbẹ̀ wọn mo kí gbogbo yín ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé orí lórílẹ̀‐èdè Nàìjíríà mo kí yín o ẹ kú suffering and smiling nílẹ̀ Yorùbá mo kí yín gbogbo ilẹ̀ Yorùbá pátápátá lórílẹ̀‐èdè Yorùbá ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé orí òmìnira tiwa Olódùmarè ó fún wa ṣe Olódùmarè ó sì fún wa lómìnira wa ní kọ̀pẹ́kọ̀pẹ́ láṣẹ Èdùmàrè gbogbo yín pátápátá ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀délẹ̀ lérí wọn ò nífẹ̀jẹ̀ wa torílẹ̀-èdè ṣe láṣẹ Èdùmàrè tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko àti lẹ́yìn odi ẹ dákun mo pè yín o mo pè yín ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní o tèmi n ò pè yín fún kú n ò sì pè yín fárùn láṣẹ Èdùmàrè ojú tẹ fi ń wọ̀ mí yìí ojú yín ọ̀nà ìrìn lédè yín etí tẹ sì fi ń gbọ́ mi etí yín ọ̀mọ̀ ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ tó èmi ọmọ yẹ̀yàn fún ẹ̀yin olólùfẹ́ yín náà ni mo dé mo dé bí èbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV náà ni mo dé mo dé kólókó ọmọ lè roko mo tún dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi dákun ẹ wá nǹkan fìdílé mo sọ fún yín n ò pè yín fún kú n ò pè yín fárùn mo pè yín ní ẹ dákun ẹ jẹ́ mi torí pé láì ṣẹ́yìn kò ṣe mí Olódùmarè ó sì máa bá mi wà pẹ̀lú yín ọkọ̀ tí wọ́n ṣọmọ ìwò mọ́ kò ní gúnlẹ̀ síwájú ìta ọ̀dọ̀ tiyín kò ní gúnlẹ̀ síwájú ìta ọ̀dọ̀ tèmi náà láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin tínú yín bá ń dùn ṣé mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni tó ṣe gbàgbé láìpẹ́ kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn la sọ pé àwọn DSS wọ́n lọ sí ilé ẹjọ́ wọ́n sì lọ rèé gbé àwọn méjì kan tá à ń porúkọ wọn ní Sunday Oyero Wọ̀tá àti Alhaji Fatai Ajibola Isiaka wọ́n sì gbé wọn lọ rèé fi wọ́n pamọ́ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè
a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin DSS pátápátá. A mọ̀ pé iṣẹ́ ọba lẹ̀ ń ṣe lóòótọ́. A lè máa sọ̀rọ̀ sí yín, ẹ lè máa ṣàwọn nǹkan kan káwa sì wò ó pé àwọn tẹ́ ń ṣe yìí ó kù díẹ̀ káàtó, káwa sì sọ̀rọ̀ sí yín. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àwọn DSS pátápátá pé ẹ ti bá wa ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe, ẹ sì fẹ́ wọ́n sílẹ̀. Inú wa dùn, ayọ̀ wa kún. Àmọ́ níta gbọ́ ni pé ẹni kí Wọ̀tá ó lọ ṣàtúnṣe, kí Wọ̀tá ó lọ sínú ìlú tá a ti gbé èyún Àgọ́ṣàṣá, kí Wọ̀tá ó lọ sí gbangba kó lọ sọ ní gbangba fún gbogbo aráyé pé gbogbo èèyàn ọmọ ìlú ó yá ẹ wá kó pè wọ́n mọ́ra, kó sì sọ fún gbogbo wọn pé kí gbogbo wọn kí wọ́n fọwọ́ síbi tọ́wọ́ ń gbé, kí wọ́n má fa wàhálà, kí wọ́n má jà, kí wọ́n má ṣe jàgídíjàgan mọ́. Lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni Wọ̀tá ti sọ fún mi, Wọ̀tá sì sọ fún mi pé wọ́n ní kó wọ́n lọ ṣe báyìí. Mo sì ní bí wọ́n bá sọ bẹ́ẹ̀ ẹ tètè yá kẹ́ ẹ ṣe. Àmọ́ gbà tí Wọ̀tá gbéra láàárọ̀ yìí, ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ máa fọkàn bá mi lọ. Ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire, àwa ò fẹ́ kí ìwà wàhálà, ìdààmú, jàgídíjàgan ká máa jayé fàmílétè ń tutọ́, ká máa terrorize tẹ́rítírì kan pé àwa la ní agbègbè yìí. Nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire, àwa ò fẹ́ bẹ́ẹ̀ ni. Ntí bàbá wa gan sì ń jà fún ni tí wọn ò fẹ́ bẹ́ẹ̀. Bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, bẹ́ẹ̀ bá péré akọni ẹ dákun ẹ fi dà lálẹ́ gàràgà. Bàbá nù ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ìṣojú ọ̀nà. Èmi a máa fi bàbá wé ewé ẹgẹlẹ pé ṣe mọ̀ pé ewé ẹgẹlẹ ewé ẹgẹlẹ ò níbì kan gbámú bí wèrèpè náà ni. Ẹ ń bá gbáwé ẹgẹlẹ mú ẹ dákun yọ ṣọ́ọ̀lẹ̀ ni. Èmi a máa fi bàbá wí bẹ́ẹ̀. Bàbá Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, mo sì bá o. Bàbá máa ń jà fẹ́tọ̀ ọmọnìyàn ni bàbá sì ń jà fúnlẹ̀ Yorùbá Kóòtù Òjíire. Àwa náà gẹ́gẹ́ bí iṣẹ́ tó Olódùmarè gbérin mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire ni mò ń jà fún. Wọn ò sì ní ṣe síbì kan, Olódùmarè ọba sì rí mi. Àmọ́ ní ń ta kẹsẹ̀ bọ̀ yìí, gbogbo ẹ̀yin tẹ́ ń jayé fàmílétè ń tutọ́, tẹ́ sì ń fìyà jọmọ làkejì yín, Olódùmarè yóò tún dá lásìkò yìí. Ẹ má jẹ́ ń tàn yín. Wọ́n dákọ̀ èèyàn méjì lórí ètò yìí, ṣe é mọ̀ páwa ò lè ṣe. Bàbá ládàkọ̀ èèyàn á dákọ̀ onítọ̀hún ni. Olódùmarè ọba ní fáwa ṣe, yóò sì máa fún wa ṣe lọ síwájú àti síwájú sí ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń dalẹ̀ láàmú ẹgbẹ́ àjẹ́ ń tàn yín. Ẹ lágbára tó Olódùmarè. Olódùmarè ọba tó dá yín ló dá wa náà. Kò wá sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe. Ẹ má jẹ́ ń tàn yín. Ẹ lágbára bí Olódùmarè. Olódùmarè ọba tí dájọ́ àfẹ̀yìn pìran yóò sì ṣèdájọ́ fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín ti rí. Lónìí láàárọ̀ yìí a gbọ́ pé Wọ̀tá Sunday Oyèròṣe gẹ́gẹ́ bí àwọn DSS ṣe sọ fún wípé kí wọ́n lọ sáàrin ìlú Àgọ́ṣàṣá, kí wọ́n pọmọdé pàgbà, pé onílé, pé ẹlẹ́mù, pé ẹ má fa wàhálà mọ́. Ẹ jẹ́ kí gbogbo ìdààmú wàhálà tí ń ṣẹlẹ̀ nílùú yẹn jẹ́ kó lọ sókun gbàgbé. Wọ̀tá sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Àmọ́ lásìkò tí Wọ̀tá ń ṣe bẹ́ẹ̀ yìí, ara àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n kàn déédéé ni pé ṣe ní gbénú ìlú ànígbà níwọ ìwọ wọ́n fojú rẹ rí mọ̀ bo, wọ́n fi ojú rẹ hàn èèmọ̀. Ilé ayé yìí ṣàwa náà látún máa fi ìyà jẹra wa. Mo kí gbogbo yín, kúdòsì fún yín. Ẹ̀yin Àmọ̀tẹ́kùn, Olódùmarè ó túbọ̀ máa ràn yín lọ́wọ́. Olódùmarè ó túbọ̀ máa fẹ́yìn Àmọ̀tẹ́kùn ti Ìpókíà local government. Olódùmarè ó túbọ̀ máa fún yín ṣe. Ẹ mà ṣiṣẹ́ o. Torá a rí nínú fọ́nrán náà, a rí pé ẹ̀ ń gbìyànjú láti pẹ̀tù sí pé kí wọ́n má fa wàhálà, kí wọ́n má fa wàhálà. A mọ̀ pé wọn ò gbéṣẹ́ rán yín pé kẹ́ hùwà bàjẹ́, ẹ̀yin náà sì hùwà bàjẹ́. A sì rọ́lọ́pàá gan, agbófinró tó jẹ́ pé àwọn gan sì wà ń bẹ̀.
ó ń gbìyànjú kálàáfíà ọjọba pé kí wọ́n má jà ọlọ́pàá náà ṣiṣẹ́ wọn bí iṣẹ́ àwọn tí wọ́n post sí bíìtì yẹn ni tí wọ́n gbé lọ sí apá abẹ̀hún pé kí wọ́n má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Nàìjíríà pólíìsì, a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Àmọ̀tẹ́kùn. Olódùmarè ọba ọmọ fún yín ṣe, ọkọ ọba àdá ọba ò ní ṣayín lẹ́sẹ̀. Nígbà tí wọ́tá ń gbìyànjú láti mọ àdírẹ́sì àwọn èèyàn, àrípá àwọn tọ́ọ̀gì bọ́ síta. Lára àwọn tọ́ọ̀gì yìí ṣe gbàgbé pé mo sọ nínú prógrámù mi kan nígbà kan páwọn kan wá mi wá. Ẹni yìí gbìyànjú títí bí kóhùn ó fojú kàn mí. Àmọ́ Olódùmarè tó pè mí tó rán mi níṣẹ́, Olódùmarè ti jẹ́ kí n mọ̀, ó ti fi hàn mí pé ẹni yìí fẹ́ wá pa mí ni. Ó gbìyànjú títí láti pa mí, wọ́n dẹbọ ẹ̀ títí, wọ́n ń pè mí lóríṣiríṣi pé kákàn sáàrí ọ ní àdìtú. A fẹ́ fún ọ ní nǹkan ní àdìtú ọ̀rọ̀, a fẹ́ kájọ jòkó kákànjọ sọ̀rọ̀ ní kákànjọ ẹ̀fojú kanra lásán ni. Ṣé gbàgbé pé mo ní wọ́n wá mi wá sí stúdíò mi? Mo ní stúdíò sídì ìrókò nígbà náà, torí wọn mo ṣe kó stúdíò mi kúrò bẹ́ẹ̀. Wọ́n wá, wọ́n gbọ́kọ̀ wá. Ẹni tó wakọ̀ yìí iná ńlá rí nínú fọ́nrán lónìí tó jẹ́ pé wọ́n ń lérí fùrùkọ́kọ́ mọ́ Wọ̀tá. Ṣé gbàgbé páwọn DSS ló rán níṣẹ́? Wọ̀tá sì ń sọ fọ́lọ́pàá agbófinró tí ń bẹ́ẹ̀ pé iṣẹ́ táwọn DSS ní káwọn ó wá ṣe làwọn ń ṣe. Ṣùgbọ́n ṣe ni àwọn yìí sọ pé kí ló kà wọ́n, kọ̀ọ̀kan wọ́n sì ń lé fùrùkọ́kọ́ fèrè kọ́kọ́ láwọn tó lódùmarè ọba. Wọ́n sì ń lé fùrùkọ́kọ́ pé ìwọ àárín tá a wà yìí. Ṣùgbọ́n mi rí i pé wọn ò fẹ́ kí Wọ̀tá, wọn ò fẹ́ kó padà wọnú ìlú mọ́ ni. Wọ́n ti ní lọ́kàn pé bí Wọ̀tá bá ilé wọnú ìlú, ẹnu káwọn ọ̀pá àbí kí wọ́n pe àwọn agbófinró kí wọ́n sì gbé ńbọ́gà yín bàbá yín ńbọ́ ti lànà lẹ̀ pé bí Wọ̀tá bá ti wọnú ìlú wọ́n gbé náà ni. Ẹ dákun, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tu òjìrì, ẹ dákun, ṣé lè bàbá ọmọ a máa bọ ọmọ lẹ́rù ni? Kí ló dé tẹ́ ẹ fẹ́ kí Wọ̀tá wọnú ìlú tá a ti gbé lọ́mọ mọ́? Kí ló dé tẹ́ ẹ fẹ́ kí Wọ̀tá wọnú ìlú bàbá tó gbé lọ́mọ àti ìyá tó gbé lọ́mọ? Kí ni Wọ̀tá ṣe fún yín? Arẹwà ni wọ́n ń pè ọ́. Ìwọ gangan ló wá ọkọ̀ tẹ́ gbé wá síwájú stúdíò mi tẹ́ wá béèrè mi ládùúgbò. Àwọn ará àdúgbò sì bá yín jà. Wọ́n sọ pé kí lẹ wá síbẹ̀ fún, torí wọ́n ti mọ̀ yín ló níṣẹ́ burúkú. Wọ́n ti mọ irúṣẹ́ tẹ̀ ń ṣe. Wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ bá ká mi mọ́nu stúdíò ńgbà náà gan ẹ kàn rárá wọlé ni. Nígbà tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ bá lọ tán ni wọ́n rí pé nǹkan mìíràn ti ṣẹlẹ̀. Olódùmarè ò sì fún yín ṣe, kò sì ní fún yín ṣe láṣẹ Èdùmàrè. Arẹwà ni wọ́n ń pè ọ́. Arẹwà, nígbà tó bá mi sọ̀rọ̀ pé ọtí ẹ̀fẹ́ rí mi sójú ni kí n yá ríra wa. Ọ̀tọ̀ àsìkò kan Olódùmarè wá fi wéèyàn tó jẹ́ hàn mí àti iṣẹ́ tó fẹ́ ṣe fún mi. Olódùmarè ò sì gbà ọ́ láàyè láti jíṣẹ́ náà. Ẹ̀yin èèyàn mà burú o. Inú ọmọ èèyàn mà jiyàn, ọ sì tún parọ́ fún mi, ọ tún sẹ́yìn fọ́tò ìwọ àtolóyè Sunday Igboho Òòṣà. Ọ̀hún sọ fún mi pé ìwọ àtolóyè Sunday Igboho ọ̀rẹ́ minúminú ni yín tí ń bá parọ́ kọ ọjà mi. Ọ̀hún sọ pé ọ̀rẹ́ ni ìwọ àtolóyè Sunday Igboho, pé bọ́ ọ bá fẹ́ bá sọ̀rọ̀ ní ìsìn ọ bá sọ̀rọ̀ ní tó bá sọ pé kó ṣe ni ó sì ṣe. Èyí olóyè Sunday Igboho Òòṣà wá má jẹ́ ń tàn ọ́. Olóyè Sunday Igboho èyí ṣe èèyàn tó jẹ́ pé máa ń gbèsè bí ìbàjẹ́. Olóyè Sunday Igboho èyí ṣe fàyàwọ́ bíi tiyín. Olóyè Sunday Igboho èyí ṣe kúpọ̀ ọmọlàkejì bíi tiyín. Kí ló wá dé tó wá ń folóyè Sunday Igboho purọ́, òun fòókọ wọn purọ́? Mo mọ̀ pé nítorí fi parọ́ fún mi gan. Ó ti fi parọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó ti fi gbà kan ní gbogbo ọ̀nà. Ìbíyàwó rẹ̀ ní bẹ ní bàbá ti kú òní gèètì bọ́dà tá ń lọ sọ́nà àgọ́, oríta àgọ́. Tá a débi roundabout ọ̀hún, ìbí bẹ́ẹ̀ gangan ni ìyàwó rẹ̀ ti ń ta bí ìṣẹ̀mó àti nǹkan kan.
sọ̀rọ̀ pé wọn ò mọ̀ ọ́ dáadáa ni èmi kan ìdí ìrókò kan mo lè má sí ìdí ìrókò mọ́ ṣùgbọ́n ó ti tọ́jọ́ mẹ́ta kan tí mo ti ní stúdíò sí ìdí ìrókò kò sẹ́ni tí ọmọ mi ń bẹ̀ mo sọ fún wọn bọ̀ ọ̀dọ́dọ̀ kábíyèsí oníkan ti kọ́ wọ́n mọ̀ mí dáadáa ìwọ wá ń ṣe kinní kan ìwọ wá lórí láyà ọ̀wá ń bọ̀ ní stúdíò ọ̀dọ̀ mi ó kó àwọn èèyàn lẹ́yìn tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ bí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wájú náà lọ́hùn ẹni bàn lápò torí ẹ̀ ń mú bàn kiri tẹ́ fi ń pààyàn kiri ni ìwọ wá ń parọ́ mọ́ lóyè Sunday Igboho Òòṣà pé ìwọ àtolóyè jọ wà ní má jẹ́ ń tàn ọ́ torí pé o máa ń tẹ̀lé bàbá wa Saheed Òṣùpá èèyàn ló fún ọ lọ́pọ̀túnítì láti lè bá bàbá ya fọ́tò bàbá olóyè Sunday Igboho Òòṣà sì ní àwọn òwọ́rì ń tiwọn ẹ ń bá náà ń fẹ́ bá wọn ya fọ́tò ìlú àwẹ́kọ̀ ọ̀hún náà ni ìwọ náà hàn lọ́bì fún ni pé kó bá bàbá ya fọ́tò bàbá sì dúró sẹ́gbẹ̀ rẹ ọ sì bá wọn ya fọ́tò ọ̀hún ló wá ń pín kiri pé ìwọ àti bàbá jọ wà ní níbo lẹ ti jọ wà èjì mú jìnnà ságbárí ọ̀ lè fira rẹ wé bàbá ta ni wọlẹ́gbẹ̀ẹ́ olóyè Sunday Igboho Òòṣà who are you ìwọ lásán yìí tó kọ̀ rẹ ò rọ̀ ọ̀ ń já rẹ wà ọ̀sì ọ́gìlì ju nǹkan míì lọ kì í ṣàrẹwà ló yẹ kó o máa jẹ́ òbúrẹ́wà ló yẹ kó o máa jẹ́ ẹ̀bí mọ́tò rẹ rèé mọ́tò tó gbé wá sí stúdíò ọ̀dọ̀ mi tẹ̀ wá fi ṣiṣẹ́ ẹbí ńjọ́ náà lọ́hùn ẹ̀bí fàyàwọ́ náà ni lọ ti ra mọ́tò yìí ẹ̀bí kápá ọmọlẹ́kúnjayé náà ló ṣe títí tó fi rakọ̀ yìí mọ́mọ́ jẹ́ ń sọ̀rọ̀ wọn ò tí ì sọ̀rọ̀ kankan wọn ò sì fẹ́ sọ̀rọ̀ wọ́n jẹ́ ń sọ̀rọ̀ jù bá ń lọ Bàrígà bàbá Bàrígà ẹjọ́ tí mo kọ́kọ́ mọ̀ yín bàbá Bàrígà irọ́ ni mo fi mọ̀ yín ẹ pè mí lálẹ́ ọjọ́ náà fún rárá yín ni ẹ sì sọ fún mi pé àdìtú ò bọ́ ọ bá fẹ́ ṣe prógrámù mọ́ wádìí ẹ̀ dáadáa mọ́ wádìí prógrámù dáadáa kó tó sọ̀rọ̀ síta ẹni tí ẹ sọ nínú prógrámù yín pé àwo ṣọ́ọ̀bù ẹ̀ wípé wọ́n bà nǹkan jẹ́ kò rí bẹ́ẹ̀ o a kàn sí ṣọ́ọ̀bù ẹ̀ lẹ̀ lásán ni ṣé gbàgbé Bàrígà ṣé ó gbàgbé pé nígbà náà lọ́hùn ó sọ fún mi pé ìwọ ló ṣí ṣọ́ọ̀bù ẹ̀ lẹ̀ ó kàn sí lásán ni ó mú nǹkan kan bẹ́ẹ̀ ò sì ṣe nǹkan kan mo wá bẹ̀ yín lálẹ́ ọjọ́ náà mo ní ẹ má bínú wọn ṣèwádìí sí síwájú àti síwájú wọn ò tí ì ṣẹ̀ǹdé fọ́nrán ẹ̀ sí mi àmọ́ ńgbà tílẹ̀ ọjọ́ kejì mọ́ mo ti ní fọ́nrán ẹ̀ lọ́wọ́ wọ́n ṣe pa ṣọ́ọ̀bù ìyá yìí jẹ́ èèyàn ṣọ́ọ̀bù ìyá orí eku nílùú Àgọ́ Ṣàṣà mo sì pè yín láàárọ̀ ọjọ́ kejì pé Bàrígà ò ń bẹ́ẹ̀ sọ pé wọn ò bà ṣọ́ọ̀bù ọ̀hún jẹ́ ni ìgbà náà ni wọ́n sọ fún mi pé ìgbà tí wọ́n gba owó lọ́wọ́ tiyín náà wọ́n sun ọkọ̀ yín wọ́n ṣe gbá wọ́n ṣàwo wọ́n ṣe kòkò bàbá ṣáàsùn ọkọ̀ tẹ́ ẹ nìkan sun tẹ́ ẹ náà sun jọ́nà lọ́hùn ṣé bílẹ̀ ti rà ní abẹ́gbé wá láti Bàrígà torí èmi ti ráwọn ọmọ Bàrígà dáadáa tọ́mọ̀ yín dáadáa mo sọ fún yín Èkó lèmi dàgbà sí béèyàn bá wa BRT fún odidi ọdún 7 gbáko ẹ má jẹ́ ń tàn yín ó tọ̀kún ti dèkó ọdún 7 lèmi fi wa BRT mo sì wakọ̀ lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ń ṣèjọba nílùú Èkó Bàrígà tẹ́ sì ń ṣọ̀hún àti Mùṣín títí dé Gbàgádà ṣe mọ̀ bá a lè gba Bàrígà wọ ọ̀nà Mùṣín kankan wọlé sí Gbàgádà gbogbo àwọn ẹ́stéètì tí ń bẹ ń bẹ̀ wọn àrẹ́sẹ̀pá mi nu gbogbo ibi tí mo gbé dáadáa nu nígbà tí mo fi fọ́tò yín hàn wọ́n ní Bàrígà kọ́dà mo rẹ́ni tó mọ̀ yín dáadáa Bàrígà wọ́n sì sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún mi nípa yín Bàrígà ó wá ṣe mí láàánú pé nínú fọ́nrán tí mo wò lónìí ẹ̀yin gangan ni mò ń wò níbẹ̀ tẹ́ ń léfùrò kọ̀kọ̀ tẹ́ ń ríran gun tẹ́ ń ríran páàrì
tẹ̀ ń jápá mọ́nú báyìí pé ìwọ ní tí màá ṣe fún ọ tí màá ṣe fún ọ kí ló dé kí ni wọ̀tá ṣe fún yín. Bàrígà àtàrẹwà Táíwò ọtún sì kẹta yín kí ló dé Táíwò kí ni gbogbo yín kí ni wọ̀tá ṣe fún gbogbo yín. Bẹ́ẹ̀ bá fẹ́ joyè olórí ọ̀dọ́ ẹ̀ bá sọ ni kẹ́ náà fẹ́ wọ̀tá lólórí ọ̀dọ́ kẹ́ ẹ sọ pé Arẹwà lè fẹ́ fún lólórí ọ̀dọ́ àbíwí Bàrígà ọ̀rọ̀ tí wá sì ń bọ̀ mo sì ń bọ̀ ni wọn ì tí ì dé lórí ọ̀rọ̀ rẹ Bàrígà. Ìwọ Arẹwà ni wọ́n ń pè ọ́. Irọ́ burúkú ń bẹ lẹ́nu gbogbo yín pátápátá ọ̀sí nǹkan tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ mẹ́wàá lẹ̀ mẹ́sàn-án bẹ́ẹ̀ ni ó jẹ́rọ́ ẹyọ kan péré ni ó jọ òótọ́ kí ló dé kí lẹ fẹ́ fi léyìí ṣe ẹ̀yin gangan fẹ́ kí ìlú ó tòrò mo wá rí dájú gbangba pé kí ìlú ọmọ tòrò gangan ní ndowó sápò tiyín bí ìlú bá ti tòrò tó ti tùbà tó ti tùṣẹ ó dàbí ìgbà pẹ́ẹ́ ní rówó mọ́. Olódùmarè tí dájọ́ àfẹ̀yìn pẹ̀ràn yóò sì ṣèdájọ́ yín. Kí ni wọ̀tá ṣe gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ̀tá tó ṣẹ̀ṣẹ̀ jáde nínú agọ́lọ́ àwọn DSS wọ́n tún ti gbé wọ̀tá o. Ẹ dákun kí ni wọ̀tá tún ṣe ń bẹ́ẹ̀ sọ pé torí pé wọ́n invite wọ̀tá tẹ́lẹ̀ wọ̀tá ò dáhùn wọ̀tá sì sọ fún wọn pé òun ò rí kọ́ọ̀lù wọ́n láwọn pe wọ̀tá náà ò rí kọ́ọ̀lù wọn àmọ́ wọ́n ti yanjú ẹ̀ wọ́n sì sọ pé kí wọ̀tá lọ rèé ṣàtúnṣe kó lọ pe gbogbo onígbá ẹlẹ́mù pé ẹ má fa wàhálà ọ̀nà ni wọ̀tá ń ṣe lọ́wọ́ láàrin ìlú tá a ti bí lọ́mọ tẹ́ ẹ sì tún pe agbófinró tí wọ́n sì gbé àwọn agbófinró tí wọ́n gbé wọ̀tá ọkọ̀ wọn rèé ẹ wo ọkọ̀ wọn olè ń wò wọn Camry tiny light ni wọ́n fi gbé wọ̀tá wọ́n fi gbé lọ nígbà tí wọ́n sì gbé wọ̀tá tí wọ́n gbé lọ àrè pé ìgbà tí wọ́n tún rí tí wọ́n gbé wọ̀tá kúrò níbi tí wọ́n gbé lọ èèyàn ní Ìpókíà police station wọn ò fi mọ́tò ọ̀hún gbé wọ̀tá mọ́ àtàwọn tí wọ́n tún gbé pẹ̀lú wọ̀tá wọ́n fi ọkọ̀ ọkùnrin yìí Arẹwà tí mò ń dárúkọ yìí wọ́n fi ọkọ̀ ẹ̀ wọ́n fi gbé ọkọ̀ rẹ̀ Camry èèyàn mọ́zù òun ni wọ́n fi gbé òun lẹ̀ ń wò wọ́n fi gbé wọ̀tá àtàwọn tí wọ́n tún gbé mọ́ wọ̀tá torí wọ́n káwọn ọmọ ìlú kan náà mọ́ wọ̀tá wọ́n sì gbé wọn lọ sọ́nà dìrókò ṣùgbọ́n àti ìmọ̀lárídà bíi tí wọ́n wà pàtó bóyá ṣẹlẹ̀ tún gbé wọn lọ nú ilé kan tẹ́ lọ́n fìyà jẹ wọ́n ni bóyá ṣẹlẹ̀ hand over wọn fún àwọn ọlọ́pàá ni ṣùgbọ́n a mọ̀ pé n tẹ́ fẹ́ ṣe ni pé kẹ́ ẹ padà tì wọ́n ṣe léwé ìran tó ráwà ti gbọ́ pé n tẹ́ fẹ́ ṣe ni. kí ló dé gómìnà Dàpọ̀ Abíọ́dún ọkọ̀ yín yá sí mi lẹ́nu bàjẹ́bàjẹ́ mo sì fẹ́ràn yín ni bàbá gómìnà Dàpọ̀ Abíọ́dún mo mọ̀ fẹ́ràn yín pọ̀ ọlọ́mọ ń jẹ́ kí n máa dákọ̀ yín ní sì máa jẹ́ kí n máa ta sí yín torí mi ọmọ lèmi bàbá lẹ́yìn jẹ́ ẹ wo ọ̀rọ̀ yìí dáadáa ẹ dákun ẹ wò dáadáa ẹ má ti torí pẹ́yìn àti Ṣokopao bàbá àwọn ẹni yìí ẹ má ti torí pé ẹjọ́ wà ní torí a mọ̀ pé nínú òṣèlú ẹjọ́ wà ní bẹ́ẹ̀ bá ṣe nǹkan kan ní apá Àpókíà níbẹ̀ wọn Ṣokopao lẹ́pẹ̀ tí ọba yìí ṣe èyí wá jẹ́ kí Ṣokopao wọlé sí yín lára dáadáa Ṣokopao sì ní ṣẹ́gbàgbé nínú iṣẹ́ tí bàbá ń ṣe fàyàwọ́ bẹ́ẹ̀ àwọn ọmọ tí bàbá sì ń lò làwọn arẹwà nǹkan kan Bàrígà wá join ní wọn ni èmi àti Bàrígà alọ́rọ̀ wọ́n sì jáde fún Bàrígà láìpẹ́ láì jìnnà torí pé èmi ti lọ sí Bàrígà mo sì ti wádìí Bàrígà mo mọ irú èèyàn tí Bàrígà jẹ́ Bàrígà o Bàrígà mo ń padà bọ̀ mo ń bọ̀ lórí ọ̀rọ̀ yín Bàrígà Bàrígà o tó mo fọ̀rọ̀ ti yín sẹ́gbẹ̀ẹ́ kan tó rẹ́yìn gangan lẹ̀ nílé fùrù kọ̀ọ̀kan tẹ̀ nínà wọ̀nwọ̀nwọ̀n tẹ̀ nínà pábí ẹni tí gìrì gbé Olódùmarè Arẹwà
ẹ bá yá aṣọ ṣe. Iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ẹ̀ lè fi lọ́mọ lọ́wọ́, ẹ lè gbàdúrà kẹ́ ẹ fi lọ́mọ lọ́wọ́, àmọ́ gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe pátápátá ẹ má jẹ́ ń tàn yín, ọmọ yín ni ó padà wá jẹ́. Ó ṣe mí láàánú pé àwọn tẹ́ ń fẹ́ àtàwọn ìyàwó yín wọn ò lè bá yín sọ̀rọ̀, ẹ wá ń parọ́ ìyà kiri lẹ̀, ẹ̀yin sọ pé olóyè Sunday Igboho ọ̀rẹ́ yín ni yín. Níbo ẹ jìnnà síra dáadáa ègè mú jìnnà ságbárí. Sunday Igboho lẹ́pẹ̀ lẹ́ẹ̀fídà lálẹ́ gàràgà kẹ́ tó péré akọni. Níbo lẹ ti fẹ́ rìnnà pàdé, ẹ yàtọ̀ síra, ọ̀nà yín jìn síra wọn. Ńjọ́ tẹ kọ́kọ́ sọ̀rọ̀ yìí pé èmi àti olóyè Sunday Igboho, èmi àti Sunday Igboho ẹ kà lákọ̀ mọ́ bàbá lórí gbà ó, èmi àti Sunday Igboho àjọ wà ní ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ kẹ̀ ṣàgbá lẹ́nu ẹ̀. Arẹwà àbí kí náà pòókọ ẹ̀ ṣé torí ọkọ̀ tó ń lò. Ọkọ̀ tó ń lò ó dàbí 2008 àbí 2010 model ni Camry mọ́jù. Èmi ti lò kọjá sẹ́yìn dáadáa lọ́wọ́ rẹ̀ wádìí mi. Mọ́tò òun èmi fi ṣe Uber lẹ́kọ̀ọ́ ní 2014 ni mo ti lò gbẹ̀yìn. Ṣàgbá lẹ́nu ẹ̀ bó ṣe sọ pé wà tó lóye Sunday Igboho dọjọ́ rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ nílé ayé ẹ̀ tó fi kú wọ́n sọ bẹ́ẹ̀ mọ́. Olódùmarè ó ṣèdájọ́. Gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti tuntun wọ̀tá gbé o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè wọ́n sì máa fún yín làbárè rẹ̀ bó bá ṣe ń lọ, torí wọ́n máa tọpinpin rẹ̀ ibi tí wọ́n bá gbé wọ̀tá lọ, èyí tí wọ́n bá fẹ́ fi wọ̀tá ṣe. Bàbá Ṣokopá o, mo gbọ́ pé ẹ sọ pé wọ̀tá ẹ rán wọ̀tá lẹ́wọ̀n tàbí kẹ́ ẹ pa. Kí ni wọ̀tá ṣe? Ẹ sì ti ránṣẹ́ ẹbí sẹ́mi náà. Olódùmarè ọ̀kan fún yín ṣe ní kọ̀ọ̀tù ní fún yín ṣe láti ìlú. Ẹ ń bá robi ròmí àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Olódùmarè ọba ń dá láwọn ọlá kan. Olódùmarè ọba ń gojú lọ́wọ́ onítọ̀hún. Olódùmarè ó sì bá ń gbapá lọ́wọ́ onítọ̀hún. Olódùmarè ó tún bá ń gbẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀. Spíkà tí ń sọ̀rọ̀ nínú ẹ̀ jáde. Olódùmarè ọba ń já wáyà kúròkúrò yóò sì bá ń ba spíkà náà jẹ́. Olódùmarè ó sì bá ń gbàgbára lọ́wọ́ onítọ̀hún. Olódùmarè ó sì tún bá ń di onítọ̀hún létí. Onítọ̀hún ọ̀wà máa ń gbénu lé yọ́ sì máa wòran ọ̀dẹ yọ́ di ta ń wọlé. Bí ọba wá sọ pé ta ń wọlé ẹ béèrè lọ́wọ́ mi àdìtú ọ̀rọ̀ pé bò ní ọ̀ṣẹ̀ sọ yọ́ máa kọ bí àkùkọ ni yọ́ sọ pé Olódùmarè ọba ọ̀ṣẹ̀ bá ń ṣe onítọ̀hún nù, kò ní lè sọ̀rọ̀ mọ́, kò sì ní ríran, kò sì ní lè rìn, kò sì ní lè fapá mú nǹkan kan. Ẹ gbọ́ kí ló tún kù fún onítọ̀hún? Olódùmarè ọ̀wà bá ń jẹ́ ọpẹ́ láyé dáadáa pẹ̀lú àwọn àìlera yìí kọ́lẹ̀ bá a jìyà dáadáa, kò ní tètè kú. Bí ó ṣe rí fún gbogbo èyí tẹ̀ ń wá mi kiri nù, tẹ̀ ń wá mi láti pa, àṣẹ ń wá mi láti pa ni. Arẹwà àṣẹ ń wá mi láti pa ni. Ọ̀wá ń dọ́gbọ́ndọ́gbọ́n òun forúkọ mi ń bá èmi sọ̀rọ̀ ní social media. Òun forúkọ kan òfin bá mi sọ̀rọ̀ ní social media. Mo sì tún fẹjọ́ onítọ̀hún sùn ọpẹ́ nìkan sọ báyìí níṣe báyìí fún mi. Ọ̀tún ní ṣé mo mọ̀ pé oríṣiríṣi èèyàn lẹ̀ ń sìn, tàwa ni irú ọ̀hún lè jẹ́ àṣewọ̀ gangan ni. Olódùmarè ọba ọba ń fìyà jẹ ọ́. Ta ni ọ́ níwájú Olódùmarè ọba? Wọ́n ti gbé wọ̀tá o. Gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wá gbọ́ o. Gbogbo èèyàn ọmọlẹ̀ Yorùbá kò tu òjìire. Gbogbo ẹ̀yin Yorùbá nation agitators, inú mi ò bá sì dùn tẹ́ bá lè bá ní dá sọ̀rọ̀ yìí. Ọmọ yín náà ni mẹ́ṣẹ̀ mọ̀ páàrin yín mo wà. Wọn èyí sì ṣọ̀dàlẹ̀, wọn ò sì lè dálẹ̀ Yorùbá láíláí, wọn ò lè dálẹ̀ Yorùbá kò tu òjìire. Ilẹ̀ Yorùbá kò tu òjìire ni mò ń jà fún. Ẹ̀bá bá ń dá sọ̀rọ̀ yìí. Mo ti fi lọ̀gá mi kan, wọn ò tí ì ní dákọ̀ wọn, wọ́n sì ti bá ń dá sí. Gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n sì bá wa dá sí. Ohun tí ń ṣẹlẹ̀ nílùú Àgọ́ ṣàṣà, a tún fẹ́ pàdé ọ̀rẹ́dà. Wọ̀tá tẹ́ gbé yìí, ẹran ọ̀hún ni kì í ṣẹni tó yẹ kí ẹ gbé ẹ mọ́jẹ̀ ń tàn yín. Ẹ ti ṣèyàn gbé. Gbogbo ẹ̀yin tẹ́ bá ṣì lọ́wọ́ nínú bí wọ́n ṣe gbé wọ̀tá. Ìdààmú wàhálà ìfòòró fìtìnátì kò ní tán nínú ilé yín láṣẹ Èdùmàrè. Àwọn ọ̀rọ̀mọdọ́mọ yín ó sì máa jẹ́.
bí wọ́n ṣe ń gbé wọ̀tá yìí ni wọ́n ṣe máa gbé àwọn àrọ́mọdọ́mọ yín. Ọkàn yín ò ní balẹ̀ tẹ́ ẹ bá dàgbà. N ò ṣépè òkè é ṣépè bí ọ̀ṣẹ́ rí mo ṣe sọ̀hún. Wọ́n sọ pé kankankankan báyìí náà léwé náà jó mọ́. Wọ́n ní wàràwàrà lọ́mọdé ń tòkọ ìṣìṣì bọ̀. Wọ́n nílé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ní ṣe wí àrà àgbá wọn láti lọ àtìbọ̀ báyìí kèé jágànrán dí ọ̀gbádùn. Wọ́n ní rádaràda nígbẹ̀yìn eré òṣùpá òfo nígbẹ̀yìn ilé ahoro. Àtàpá báyìí lò rẹ̀ tafa tiẹ̀. Ìbíjọ́ abá ti fi iná ṣẹ́tù báyìí náà nígbà. Ìjọ abá ti fọ́ yìí jẹ mọ́lẹ̀ báyìí lẹ́wà rẹ̀ bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ̀ ń bínú wọ̀tá tẹ̀ ń bínú èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ẹwà yín ọmọ bàjẹ́ ni tayatọmọ láṣẹ Èdùmàrè. Àṣẹ Olódùmarè ti gùn. Olódùmarè o, Olódùmarè o, Olódùmarè o, bí mo ti sọ bẹ́ẹ̀ náà ni ó ti ṣe rí. Àṣẹ ti gùn. Tó gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Àbọ́ṣàṣẹ ẹ dákun ẹ fọkàn yín balẹ̀. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mò ń bẹ fún yín. Ẹ gbé wọ̀tá ẹ tún ti gbé. Ẹ̀yin agbófinró ẹ dákun ẹ bá mọ́ bàrà yín ló kọjá. Ẹ bá ṣiṣẹ́ tó Olódùmarè rán yín. Ẹ bá ṣiṣẹ́ tó orílẹ̀-èdè rán yín. Ẹ bá mọ́ torí ẹnìkan pé ẹni èyí lẹ́nu ó ṣe gbé ó ṣàwo. Ẹ bá jẹ́ kí àlàáfíà ó jọba nínú ìlú. Wọ̀tá kí ni wọ̀tá tún ṣe? Ẹ̀sùn wo lẹ fẹ́ kà sí lẹ́sẹ̀ báyìí? Kò sẹ́sùn tẹ́ tó ń fẹ́ kà sí wọ̀tá lẹ́sẹ̀. Ó kò lágolo àwọn DSS kò tí ì pọ́sẹ̀ kan. Kí ló wá dé? Ẹ tún gbé wọ̀tá. Ìyẹn agbófinró mo mọ̀ pé yín gan ò ní ṣe bẹ́ẹ̀. Ẹ wá kò sẹ́ni táwa ò lè pariwo ẹ̀ síta o. Ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni kò sẹ́ni tá à lè pariwo ẹ̀ síta. Nígbà tẹ́ ẹ fẹ́ pa wá la forílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ fún yín kẹ́ ẹ máa jẹ́. Ní Ghana ń hàn yín bọ́ bá wù mí mo tún lè gba Burkina Faso lọ. Bọ́ bá tún wù mí mo lè lọ sí Côte d'Ivoire l'Abidjan. Bọ́ bá sì wù mí mo lè gba Faransé lọ ní France. Gbogbo bí táwa ní stúdíò sí i. Àmọ́ Ghana ń hàn yín kò sí nǹkan tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ kọ́mọ jayé fàmílì tẹ̀ ń tutọ́. Bàbá Ṣokopao mò ń padà bọ̀ fún yín. Kò ṣe kú tí ó pàgbà tá à ní bá pò lórí ẹ̀ ń bẹ̀ mo ti ń bá yín sọ ọ́ ti tójọ́ mélòó kan pé kẹ̀jẹ́ ká láàfíà ó jọba ẹ̀yin gan ò fà láàfíà. Bàbá Ṣokopao ẹ̀ fà láàfíà. Àwọn ọmọ yín inú yín ń dùn fún gbogbo nǹkan tí wọ́n ń ṣe sọ yẹ kó rí bẹ́ẹ̀ àgbàlagbà láṣìpè yín. Ẹ̀yin lẹ́yìn ṣiṣẹ́ yìí Bàbá Ṣokopao. Kí ló dé? Kí ni wọ̀tá ṣe fún yín Ṣokopao? Kí ni wọ̀tá ṣe? Ẹ ṣáà fẹ́ pa ọmọkùnrin nǹkan kan ò gbọdọ̀ ṣe o. Bí nǹkan bá ṣe wọ̀tá omi ó padà tẹ̀yìn wọ̀gbọ́n yín lẹ́nu. Ṣé lórí ọ̀rọ̀ ká ṣe fàyàwọ́ yìí àbí ká má ṣe fàyàwọ́? Bàbá Ṣokopao ẹ fẹ́ tẹná wọ́rọ̀ lẹ́nu mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Mo ṣe ń bọ̀ fún yín. Mo ń bọ̀ ni wọn ò tí ì dé. Mo ń bọ̀ mo ń fẹ́ mú nǹkan bọ̀ lápò. Mo fẹ́ kọ́wọ́ bá kò báyìí mo fẹ́ mú jáde. Ẹ ń sọ pé kí ni mo fẹ́ mú jáde? Ẹ̀yin ẹ ń béèrè lọ́wọ́ mi pé kí mo fẹ́ mú jáde. Ẹ jẹ́ mẹ́yẹ̀ ọ̀hún jáde náà kẹ́ wá tó mọ̀ pé bóyá funfun ni àbí dúdú àbí pupa. Tó ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀. Mo ń lọ náà mo tún ń padà bọ̀. Ẹ gbàpọ̀ tí yín kò ń bi tẹ́ gbé sí ẹ dìde kò ń bẹ̀. Ẹ lọ rèé máa ṣe nǹkan tẹ́ ẹ ṣe. Ẹ ń bá ní lọ kí má bọ̀ náà ni wọ́n wà á dé ni wọ́n ní dé bá láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ kú kalẹ̀.